Police know. The army, they know. The Air Force, they know. Nígbà táwọn ọmọ South Africa ń jáde in millions, in billions, ṣé wọ́n rí pé police shoot wọn? Because police náà mọ̀ wípé police wọ́n mọ̀ pé ìlú yẹn it is wrong, something is wrong in that country. Tó bá wò wọ́n police ń tẹ̀lé wọn kiri, they are going up and down. Níṣojú police náà lọ ṣe máa fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, lọ ṣe máa kó gbogbo nǹkan tó wà ń bẹ̀. Àwọn Air Force wọn, àwọn army wọn, they know that that country need to be fixed. Àwọn kan ló wá bàjẹ́, the foreigners. You, the foreigners, go to their country to destroy their countries. This is the part 2 of the video. Tá a bá bẹ̀rẹ̀ sẹ́gà tiwa, wà ní ọlọ́pàá ò lè yìnbọn fún yín sẹ́. Tó pé ọlọ́pàá gan mọ̀ pé ìlú yìí it need to be fixed. They know that something is wrong in this country. Army, no more. They know something is wrong in Nigeria. The Air Force, they know something is wrong in this country. They will support us. They will follow us. But ẹ fẹ́ jáde. Ẹ wá ń pàṣẹ ìgbésí ayé yín tó ti kú. Ẹ ń pàṣẹ ìgbésí ayé yín tó ti lọ. Ní ọjọ́ ọ̀la rere, ẹ tún fi ọwọ́ ara yín ba ayé àwọn ọmọ yín jẹ́. Ẹ ń fi ọwọ́ ara yín, ẹ fi ń ba ìgbésí ayé àwọn ọmọ yín jẹ́. Ẹ ń fi ọwọ́ ara yín ba ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. The country has gone. The only thing tó lè revive country, ó ní kí èmi àti ẹ ká jáde lótọ́. Ká jáde in billions, ká fèsì wọn. Wàá rí pé ọlọ́pàá máa join ní wa. Wàá rí pé àwọn army náà máa join ní wa. Wàá rí wípé Air Force máa join ní wa. Because àwọn èèyàn yìí náà èèyàn ni wọ́n rí wípé Nàìjíríà yìí ti ní problem. Báwo ni olórí orílẹ̀-èdè ó wá ń fi yín ta kite? Ó fi yín ṣe kí ni? Ó fi yín ta kite. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ lánàá nígbà tó fẹ́ àdírẹ́sì issues kan tó ní àkàrà tó fẹ́ àdírẹ́sì ìyàwó ẹ̀ tó ní àkàrà ìyàwó òun àkàrà. That is even the president of the country is taking your matter to be a joke. Ó ń rí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé you are a joker. I'm trying to check the video. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ tètè dìde o kó tó worst pátápátá tí gbogbo ẹ̀ tó dàrú, tó pé ìlú yìí máa dàrú pátápátá. APC ò ní nǹkan tó fẹ́ ṣe fún yín. APC máa bà gbogbo ìlú yìí jẹ́. APC máa dàlú yìí rú. APC kì í ṣe ẹgbẹ́ òkùnkùn ní APC, ẹgbẹ́ apààyàn. Tó bá ti rí èèyàn tó ń sọ̀rọ̀ nípa wọn báyìí, the next thing náà ni pé wọ́n fẹ́ lọ pa ènìyàn. APC, it is not ẹgbẹ́, kì í ṣe ẹgbẹ́ gidi, ẹgbẹ́ apààyàn ni. Tẹ́ ò bá ń ṣe ẹgbẹ́ apààyàn, kí ló dé tí ẹ fi lọ ń la ìbọn mọ́ àwọn ọmọ àkọọ̀dù ní ìlú Ọ̀ṣun? Wọ́n dẹ̀ tún gbé mọ́tò àmbọ̀ àbí kí ló ti pè tí kò ní dé, tó pé ò ní dé àmbọ̀ àlọ́ ò ní dé sẹ́. Gbogbo ọ̀nà tó wù kẹ́ fẹ́ fi rí ìgìbò lọ́ṣun, ẹ ò ní dé. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, nítorí pé kì í ṣe wípé ẹ fẹ́ lọ ṣe nǹkan rere sínú Ọ̀ṣun yẹn, ẹ fẹ́ lọ bà ayé Ọ̀ṣun jẹ́ ni. And that is the only reason I am coming out every day, every time. Kì í ṣe owó wọn ni mo need. Iṣẹ́ mi tó mi ń jẹ, ẹ̀yin ẹ̀kọ́ fix Nàìjíríà. Kẹwàá wò bóyá iṣẹ́ tá a gbé dání, iṣẹ́ àwa kan tó wá jẹ, kì í ṣe tèmi nìkan. Àwọn bí ó tó pé onílàákàyè bíi tèmi tí wọ́n ń wò mí, iṣẹ́ wa tó wá jẹ, ẹ̀yin ọkọ̀ fix Nàìjíríà fún wa kẹwò bóyá iṣẹ́ yìí ò ní wá òkè.
iṣẹ́ tá à ń ṣe ò ní mú èrè wá fún wa. à ń bọ̀ kò ní nǹkan kan tó fẹ́ lọ ṣe lọ́ṣọ́, gbogbo owó yín lọ́ máa la, wọ́n la owó yín áò, wọn ò ní fowó ṣe nǹkan kan, wọn ò ní ṣe títì, wọn ò ní ṣe náà, wọn ò ní ṣe anything, wọ́n máa la owó yín ni. Ìgbésí ayé APC ni pé kó jí owó, kó kó owó jẹ, ìgbésí ayé olè. Àwa ò bẹ̀rù yín mọ́. Somebody like me never fear you. Tẹ́ ẹ bá wá gbé mi, ẹ ṣáà pa mí lẹ́sẹ̀kẹsẹ̀. You don't need to take me anywhere. Ẹ fún mi ní ìbọn kí n kú dànù ó tán, kí n dẹ̀ máa bá tèmi lọ. Kí ló wà nù Nàìjíríà gan, kò sí sinmi. Bá a sùn kò sí sinmi, bá a jí kò sí sinmi, bá a jókòó kò sí sinmi, kò sí sinmi kankan nínú Nàìjíríà. Ẹ pa mí kí èmi máa bá tèmi lọ. Ẹ kọ́ ṣáà ti mọ̀ pé látọwọ́ yín ni ikú mi ti wá, kò ju yẹn lọ. Tá a bá wá di ọ̀run, a máa yanjú ẹ̀. Gbogbo adájọ́ yín APC ni, àwọn adájọ́ tó ń dájọ́ yín APC ni, INEC APC ni, gbogbo wọn APC ni. Ayé ti kọ̀ dí àìmọ̀ṣe sẹ́yìn APC yìí, nítorí pé ọwọ́ yín ni agbára wà, lẹ́sìn ṣe ń rí ìbò ríìgì. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde, mi sọ fún yín. Nínú ọdún yẹn, nígbà Yorùbá Nation tí mò ń sọ̀rọ̀, wọ́n bú mi pé ogun wo kí ló ń pè lógun, ṣé mi mo tán pè lógun, ṣé ogun ò ti dé? Ẹ̀yin ò dẹ̀ lè ja ogun. Look at South Africans, they are ready for anything, they are ready for war. Ṣó jẹ́ kí àwọn ọmọ South Africa kọ́ sì máa gbé nínú Nàìjíríà yìí ládùúrú ohun tí South Africa sì fi Nàìjíríà rí. Àìmọye èèyàn ló ń pè mí, àwọn fẹ́ ta ilé àwọn fẹ́ ta ṣọ́ọ̀bù àwọn fẹ́ ta gbá, wọn ò tún jẹ́ kí wọ́n rí ta, wọ́n fẹ́ jẹ́ kí wọ́n fi nǹkan yẹn sílẹ̀ níbẹ̀ kí àwọn lè claim properties wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà South Africa tẹ́ ní property, ẹ má jẹ́ ń tàn yín, wọn ò ní jẹ́ ẹ rí ta o. They have a strong target. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ tí ń wò mí, ohun tó Olúwa sọ òun ni mo sọ yìí. South Africans have a strong target lórí gbogbo ohun tí wọ́n ń pè ní wealth yìí, ohun tẹ́ ti acquire in South Africa, and that is their target. They will send you home and they will claim the properties. Ṣé tó bá ní láti ya tètè ta èyí tó jẹ́ pé bóyá 1 million owó ìlú wọn ni, ẹ̀yà tó ṣì lè ta 500,000 ó yá ta kó máa bọ̀ nílé. Èmi ni mo sọ bẹ́ẹ̀. By the time tí project wọn bá done tán, you will know that what God asked me to tell you now, it is what that is going to happen. Tó bá dẹ̀ di farabalẹ̀ náà, kó rí ẹni tó máa padà tún ta fún, fine, farabalẹ̀. Ṣùgbọ́n their purpose of doing what they are doing, it is because of your wealth. They want to acquire your wealth lawfully. Wake up, Nigerians. It is time for we to join hands together. It is time for a massive protest. A protest that no one is coming back home again. We will be on the street. If not, Tinubu bá ti wọlé, ó ní mo sọ yìí. Even EFCC gan mọ̀ ohun tí mo sọ yìí. Even EFCC mọ̀, even dodo àwọn fọ́ọ̀sì ló mọ̀ wípé wọn ò lè tún ìlú yìí ṣe. They cannot repair this country. APC wọ́n máa bàjẹ́ sí ni. So therefore we are waiting for you. Need that mú mi. Ìjọ tó bá ti ní kí ẹ bá ti wá ilé mi ló wà ń bíbá yín Kòròdú, ẹ ṣàyìnbọn pa mí kí n máa lọ. Ìlú ayé ti sú èmi gan fúnra mi. Tẹ kò sí ìsinmi nínú Nàìjíríà yìí wọn, kò sí ìsinmi everywhere. Àwọn tó lọ sílùú òyìnbó ń pọ́n pariwo pé tó bá wo àwọn ọmọ pé bá àwọn tó ń gbébẹ̀ ṣe ń gbé nìyó, owó táwọn náà ń bíbá yìí ti pọ̀ jù, kò sí ìsinmi everywhere. Ẹ̀kọ́ lọmọkùnrin kú ẹ̀kọ́ yìnbọn pìm kí n dẹ̀ bá tèmi lọ́ntẹ̀ ojú yẹn lọ. Share video ojú ẹni tí. Thank you.